ẹ̀yin ọmọ Ìbàdàn àsìkò ládọjà yìí àní fi rógun wèrè o àní rógun fìtínà ayé o àní rógun wèrè ń ti wá o àní rógun wèrè ní Ìbàdàn ti wá o torí mi ìgbọ́rú ẹ̀ rí o mi ìgbọ́rú ẹ̀ rí o àgbàlagbà òpònú ayé o ìgbọ́rú ẹ̀ rí o níjọ́ wúde àbí wúre ọba kí ẹ̀ mọ́ rógun wèrè. ẹ̀dùn náà ṣé King Dr. Saheed Osupa ò sí ń lé ni Osupa ò sí ń lé ni àbí irú orin wo ṣé orin tó máa ń kọ fún ọba tó bá ń jẹ ni Taye currency ń kọ ẹ ni Osupa ò sí ń lé ni àbí irú kí n tún lélẹ̀ báyìí nítorí Ọlọ́run tá àjọba tuntun tí inú gbogbo wa ń dùn báyìí gbọ́ àwa tá a wà lẹ́yìn òdì gan tá a wà ń dalẹ̀ gan inú wa ń dùn pé àjọba tuntun ààrẹ nídìí olórin tó máa forin ńlá gbé wa lárugẹ tó máa kọrin ọba tó máa kọrin ìjòyè ẹ̀dẹ̀ lọ́wọ́ pé ní Taye currency òmùní kọ̀ọ̀bọ̀ kò ń ṣe irú orin báyìí náà wọ́n á ṣe pé ẹ fẹ́ jó tún gbà ẹ lè pe Taye currency bọ̀ ó ti tó orin lọ́balọ́ba ẹ̀dẹ̀ pọ̀ ọba orin ṣé kò wà Osupa lé ní àbí kí ni ìtumọ̀ eléyìí irú orin wọn là ń kọ báyìí táwọn kọrin ìsílẹ̀ níbi ibi ó ń yàwó báyìí nítorí Ọlọ́run tí wọ́n ń kọrin súná mọ́ níbi ó ń wedding báyìí nítorí Ọlọ́run ṣé kò Osupa lé ní ṣé bàbá travel ni olúfimọ̀ ẹ̀rọ mọ̀ fọ́ ọwọ́ wa ìfúkà má pè yín irú eléyìí ó yẹ kẹ́ jáde tán fún wa náà èyí là ń retí nínú irú òde báyìí náà wọ́n dẹ̀ lọ onídẹ̀ wá di ọ̀dẹ̀ wá lọ wúwo jù ní lọ lẹ́nu wọn eléyìí ti lé jù fa.